ìran Yorùbá jẹ́ ìran tí wọ́n pọ́n jíjẹ́ ọmọlúàbí lé. Ìran Yorùbá jẹ́ ìran tí wọ́n fẹ́ràn láti máa ṣàlejò. Ìyẹn ni wípé wọ́n fẹ́ràn àlejò ṣíṣe. Ohun yòówù kó wá ṣẹlẹ̀, ìgbà yòówù kí irú ìdílé kan máa là kọjá, nígbà tí wọ́n bá ní àlejò, wọn a máa gbìyànjú sa gbogbo ipá wọn láti tẹ́ irú àlejò bẹ́ẹ̀ lọ́rùn. Èyí ni Yorùbá ṣàkíyèsí ni wọ́n fi pilẹ̀ òwe kan tó sọ wípé ojú àlejò là á jẹ gbèsè, ẹ̀yìn rẹ̀ ni à á san án. Ojú àlejò ni à á jẹ gbèsè, ẹ̀yìn rẹ̀ ni à á san án. Kí ni Yorùbá ń ṣàlàyé níbí, àbí kí ni àlàyé àkíyèsí tí Yorùbá ṣe nínú ìpèdè yìí? Ó ní wípé gẹ́gẹ́ bí mo sọ wípé Yorùbá fẹ́ràn àlejò ṣíṣe. Nígbà tí àlejò bá dé bá ìran Yorùbá, kódà kó jẹ́ wípé kò sówó lọ́wọ́ wọn, kódà kó jẹ́ wípé wọn ò jẹun ànásùn, wọ́n gbìyànjú láti rí wípé àwọn ṣe àlejò náà bí ó ti tọ́ àti bí ó ti ṣe yẹ. Nínú àkókò báyìí, a lè rí irú ìdílé bẹ́ẹ̀ tó jẹ́ wípé bóyá láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn, kódà bóyá wọn ò mu ohun ẹlẹ́rìndòdò kankan nínú irú ilé bẹ́ẹ̀, ṣùgbọ́n ní kété tí àlejò bá ti dé bá wọn, wọn á pe ọmọ kan nínú àwọn ọmọ wọn wípé kódà ó lọ gba àwìn ohun ẹlẹ́rìndòdò wá fún irú àlejò bẹ́ẹ̀. Bákan náà, lẹ́yìn fífi ohun ẹlẹ́rìndòdò sí irú àlejò bẹ́ẹ̀ ní káàbọ̀, bákan náà wọ́n gbìyànjú láti rí i pé àwọn wá jíjẹ mímu fún irú àlejò bẹ́ẹ̀. Ìbá ṣe pé wọ́n lọ yá ni, ìbá ṣe pé wọ́n lọ gbà láwìn ni, a rí i pé lójú àlejò ni wọ́n ti rán ọmọ wípé kó lọ gbárù nǹkan bẹ́ẹ̀ wá, tàbí láwọn fúnra wọn náà wọ́n ti sá eré sọ́tùn sósì láti rí i pé àwọn ṣe àlejò bẹ́ẹ̀ lọ́jọ̀. A rí i pé nígbà tálejò bá wá lọ tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa ronú nípa báwo ni wọ́n ó ṣe san irú gbèsè bẹ́ẹ̀, ìyẹn ohun tí wọ́n gbà tí wọ́n fi ṣètọ́jú irú àlejò bẹ́ẹ̀. Yorùbá fi ní pé ojú àlejò là á jẹ gbèsè, ẹ̀yìn rẹ̀ ni à á san án. Bí èyí tó ṣe lọ lónìí nù. Títí ìgbà míì tá ó fi pàdé, Akíndélé Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ń jẹ́ Abíóyè. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà.